Move now. Sílé bàbá mi a máa rí yín bá o bẹ́ẹ̀ ṣe wá sí ìlú yìí tẹ́ ẹ wá sílé yìí ìgbà tí ẹ bàbá padà lọ kò ní bẹ́ẹ̀ wúdí látara lọ ẹ gbọ́dọ̀ láyọ̀ a kì í o inú wádùn bàbá mi àtàwọn ọjà ní kí n kì í wọ́n ní ẹ káàbọ̀ sí ìlú bàbá yín a kì í káàbọ̀ sí àárín wa bẹ́ẹ̀ náà ni à ń kí gbogbo lẹ́kọ̀ọ́ tó wà níkàlẹ̀. Mo fi Ọ̀bọ̀bàtọ́lá Adébùsè tí wọ́n ṣojú gómìnà His Excellency Senator Adémọ́lá Adélékè tó ń ṣojú ara. Ini
tí olùdarí wọn ọmọ Akínyẹmí bàbá wọn kábíyèsí Àtàjà l'Òṣogbo wọ́n ti dé ẹnu ọ̀nà ìlú Igbó Ọ̀ṣun bí o. How do you go?